níṣe ni ariwo ló mà tún sọ káàkiri ilẹ̀ yorùbá ní ọjọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ tuesday ọ̀sẹ̀ tí a wà yìí èyí tí í ṣe ọjọ́ kẹrìndínlógún nínú oṣù kejìlá ọdún yìí the 16th of December 2025 nígbà tí ìkéde jáde láti ààfin ọ̀yọ́ lọ́dọ̀ aláàfin ọ̀yọ́ ọba abdulhakeem abimbola ọwọ́adé àkọ́kọ́ nígbà tí kábíyèsí tí ó jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé bó bá di ọjọ́ àìkú tí í ṣe ọjọ́ sunday ọ̀sẹ̀ tí táwọn wò lọ́ọ̀kọ́ yìí ìyẹn ọjọ́ kọkànlélógún oṣù kejìlá ọdún yìí the 21st of December 2025 ó ní òun yóò fi ọmọkùnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn ọmọ ààrẹ bọ́lá ahmed tinubu ṣèyí tinubu ni yóò fi joyè ọ̀kan lọ́mọ gbogbo ilẹ̀ yorùbá tó sì jẹ́ pé níṣe ni ọ̀rọ̀ yìí ni ló tún fẹ́ dá ìkùnsínú àti ìjà sílẹ̀ láàrin àwọn alátìlẹyìn ọọ̀ni ilé-ifẹ̀ ọba babátúndé ẹniìtàn adéyẹyè ògúnwùsì ọ̀jẹ́jà kejì àti ti aláàfin ọ̀yọ́ bó tilẹ̀ jẹ́ pé kò yẹ kó sí nǹkan tí yóò ka àwọn èèyàn lórí ọ̀rọ̀ náà nítorí pé ẹni ó bá wu aláàfin ló lè fi joyè ṣùgbọ́n ohun tó bí awuyewuye ni pé ní nǹkan bíi ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ìní ọọ̀ni ilé-ifẹ̀ ni ló ṣẹ̀ṣẹ̀ fi gbajúgbajà oníṣòwò ọmọ bíbí ìlú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ ni olóyè dọ̀tun jibril sanusi ìlú ṣẹ̀ṣẹ̀ fi joyè ọ̀kan lọ́mọ ilẹ̀ oòdùà bẹ́ẹ̀ ìní ó jẹ́ pé lẹ́yìn ọ̀sẹ̀ péréte tí ó fi joyè yìí tí wọ́n ṣayẹyẹ ní ìlú ilé-ifẹ̀ òun ni aláàfin náà tó kéde pé òun yóò fi ṣèyí ọmọ tinubu joyè ọ̀kan lọ́mọ ilẹ̀ yorùbá èyí tó túmọ̀ sí pé bí dọ̀tun sanusi ṣe ń jẹ oyè ọ̀kan lọ́mọ oòdùà ní ṣèyí tinubu ń jẹ ọ̀kan lọ́mọ ilẹ̀ yorùbá ìbéèrè tó kọ́kọ́ béèrè lọ́kọ̀ àwọn èèyàn báyìí òun ni pé kí ni ìyàtọ̀ nínú ilẹ̀ yorùbá àti oòdùà báyìí wọ́n ní eléyìí túmọ̀ sí pé wọ́n fẹ́ dá wàhálà sílẹ̀ nílẹ̀ yorùbá wọ́n fẹ́ pín ọ̀rọ̀ ilẹ̀ yorùbá sí yẹlẹyẹlẹ ni nígbà tí wọ́n bá ń sọ pé ilẹ̀ oòdùà ó tún yàtọ̀ sí ilẹ̀ yorùbá ní báyìí níṣe ni ọ̀rọ̀ yìí ló mà ti dá awuyewuye ńlá sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára bẹ́ẹ̀ làwọn alátìlẹyìn ọọ̀ni ilé-ifẹ̀ ni làwọn jẹ́ tó ń fẹ̀sùn kan aláàfin ọ̀yọ́ wípé ó ṣe jẹ́ lẹ́yìn ìgbà tó yí dọ̀tun sanusi joyè ọ̀kan lọ́mọ ilẹ̀ yorùbá tí ọọ̀ni tún ṣẹ̀ṣẹ̀ pé ìyàwó ààrẹ ìyún obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà sẹ́nitọ̀ olúrẹ̀mí tinubu láti wá joyè yèyé aṣíwájú gbogbo ilẹ̀ oòdùà ìyún ètò fi jẹ ní sunday méjì sẹ́yìn oníṣẹ́ àsìkò náà ni aláàfin náà ṣẹ̀ṣẹ̀ wá wò pé òun náà yóò fi ọmọ tinubu joyè tó sì jẹ́ kó di mọ̀ pé bí ẹni tó ń wá ìjà ọọ̀ni ilé-ifẹ̀ ìní ìgbésẹ̀ tí aláàfin gbé yìí àti pé bí ẹni tí ó fẹ́ máa bá èèyàn ṣorogún àti fẹ́ bá èèyàn ja ìjà àgbà ìní ìgbésẹ̀ tí aláàfin ọ̀yọ́ gbé yìí ṣá ohun táwọn ọmọlẹ́yìn aláàfin ọ̀yọ́ táwọn tó ń sọ ìyẹn àwọn alátìlẹyìn kábíyèsí ni pé aláàfin lórí ọba gbogbo ilẹ̀ yorùbá wọn ní òun ló láṣẹ láti fèèyàn joyè tó kárí ilẹ̀ yorùbá àti pé kò sí ìjà kankan nítorí pé gbogbo oyè tí ọọ̀ni fìyàn jẹ wọn ní ó kọjá ilé-ifẹ̀ ṣùgbọ́n tán ní èyí tí aláàfin fẹ́ fìyàn jẹ ni ló kárí gbogbo ilẹ̀ yorùbá tó jẹ́ oyè ilẹ̀ yorùbá tó sì jẹ́ pé dàsìkò yìí ńlọrọ̀ ọ̀hún ló ń dá awuyewuye àti ìjà sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára.